má jí láàárọ̀ gbàdúrà pé kéèyàn ò jábọ́. Never you pray that your fellow human being should fall. Tó yẹ pé àdúrà rẹ ni kéèyàn ò jábọ́, ó lè ga. Mi ò ṣépè fún ọ o. Tó yẹ pé gbogbo àdúrà rẹ lójoojúmọ́ ni pé lágbájá bó ṣe ń ga inú ń bí mi. Lágbájá bó ṣe ń lọ sókè inú ń bí mi. Tí ará ilé rẹ bá ra mọ́tò, ó túmọ̀ sí pé ìwọ náà fẹ́ ra mọ́tò. Lẹ́yà, ìwọ ló ń retí ògo. Ayé ń retí òfo, ìwọ ló ń retí ògo. Ayé ń retí yẹ̀yẹ́, ìwọ ló ń retí ayẹyẹ. Ayé ń retí ẹ̀sín, ìwọ ló ń retí ẹ̀rín. Ayé ń retí ẹkún, ìwọ ló ń retí ayọ̀. Ohun tí ayé ń retí nípa ẹ, wò ó sàmì kò ní ṣẹlẹ̀ sí ọ. Ẹni tóun ti bẹ̀rẹ̀ tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ yẹn, ẹni tó ń ṣáájú ẹ ṣe nǹkan yẹn, máa gbọ́ ó láwọn náà ò ní jábọ́ o. Ó láwọn náà ò ní jábọ́ because ìwọ tó fẹ́ gòkè tó ń pray pé kẹ́ni tó wà lókè ò jábọ́ ó ò níbi kankan lọ. If you want to be at the top and you want those at the top to fall for you, ọ̀gá, you are going nowhere. Tí wàá bá ga, má pray kẹ́nìkan ẹni tó ti ga kó wálẹ̀. Tí wàá bá gòkè, má pray kẹ́ni tó gòkè kó wálẹ̀. Ọ̀gá, ó lè gòkè olókè mókè tiẹ̀. Ó lè gun àkàbà alákàbà mọ́ tiẹ̀. Àwọn ti ga, ìwọ náà ó ga. Àwọn ṣe tiwọn, ìwọ náà ó ṣe tiwọn. Ìwọ bẹ̀ Ọlọ́run kí wò ó ga, má pray pé Olúwa já lágbájá bọ́ èmi náà fẹ́ ga. Number 2 ni pé àwọn tó ti wá ga náà tí wọn kì í fẹ́ kí ẹlòmíì ó ga, àwọn náà ò lè ga ju bọ́n ṣe ga lọ. Ẹni tó ti ga tí ò fẹ́ kí ẹlòmíì ó ga, ẹni tó ti gòkè tí ò fẹ́ kí ẹlòmíì ó gòkè, ẹni ògo ẹ ti tàn tí ò fẹ́ kí ògo ọmọ ẹlòmíì ó tàn. Irú ayé àwọn èèyàn bẹ́ẹ̀, wọn kì í ju bọ́n ṣe mọ́ lọ, wọ́n máa ń wà bí wọ́n ṣe wà ní. In fact, àwọn náà ò ní ga mọ́. Kí ló mú ẹni tó ga sí i tó bá ń wá gíga ọmọ làkejì? Kí ló mú ẹni tó ga sí i? Kí ló mú ẹni tó rògòlò sí i? Ńgbò bára wọn tó ń bọ̀ lẹ́yìn tó dẹ̀ support wọn. A ní àwọn èèyàn nú ayé tí wọ́n ga, wọn kì í fẹ́ gbọ́ pé ọmọ làkejì wọn àbọ́mọnú wọn fẹ́ ga àbí ẹgbẹ́ wọn fẹ́ ga. Ọ̀gá, ó lè dá òkè gùn. Ìwọ nìkan ò lè wà lókè, àwọn kan náà ń bọ̀. Ìjọ já mọ̀ pé kó o tó dókè yẹn o bá wọn kan ń bẹ̀. O bá wọn kan lókè yẹn, ìwọ náà ló fẹ́ dókè o dẹ̀ dókè. Dandan àwọn kan náà ó bọ̀ ọ lókè. Ẹnìkan sàmì, agbára tó lóhun ò ní jí o dókè. Agbára tó lóhun ò ní jí o ga. Bẹ́ẹ̀ bá fi agbára sàmì, ilẹ̀ gbé agbára yẹn mì. 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 Ó ní wọ́n sọ fẹ́yìn tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ fẹ́ tulẹ̀ pé ọ̀rọ̀ tí mo bá débẹ̀ ni pé ìwọ tó ṣẹ̀ṣẹ̀ ń tulẹ̀ tí wàá lé ẹni tó ń kórè bá, ẹni tó ń kórè náà ò lè ṣaláì má kórè o. Òun ó kórè lọ ní tẹ́kàn sọ́npa ti ẹni pé wàá bá ń di ìkórè wàá dẹ̀ tún là á. Wọn lè jábọ́ fún wọ, kì í ṣe pàápàá wọn lẹ́nu mọ́ fún wọ láyéláyé. In tó bá ti wish, what you wish others will happen to you. Whatever you wish to others, ohun tó bá ti wish fún yàn, if you wish them bad, tó bá wish wọn ní aburú, aburú á ṣẹlẹ̀ sí ọ. If you wish them goodness, goodness á ṣẹlẹ̀ sí ọ. Kí ló ń wish ọmọ làkejì? Ṣó ń wish ọmọ. That is why tó tí ọ̀pọ̀lọpọ̀ fi pẹ́ nílẹ̀. That is why tí ayé àwọn èèyàn fi ga. Ìdí ni pé in tó bá ṣe ni wàá gbà. Òwú tó bá pọ̀n ló máa rán. Ọ̀gá, ò ní gbìn ẹ̀wà kó káráìsì. In tó bá ti wish èèyàn náà ló máa tẹ̀lé ọ. Bíbélì wípé ká má ṣe gàn yín ará, ká má ṣe tàn yín ará. Ohun tí èèyàn bá fúrúgbìn, òun ló máa ká. Wọ́n á sọ̀rọ̀ owó ń bẹ̀ yẹn. Ọ̀rọ̀ owó kọ́ là ń sọ. Ìtàn sọ ni pé téèyàn bá fúrúgbìn, ohun téèyàn bá fúrúgbìn, ó ní ẹ máa ṣe lọ, ẹ máa ṣe bọ̀. Gbogbo bá ṣe ń ṣe wà lọ́wọ́ Olúwa. Máa ṣe lọ, máa ṣe bọ̀. Gbogbo bó ṣe ń ṣe ó wà lọ́wọ́ Olúwa. So bí o bá ní sí nílẹ̀, bí wàá bá wọn tí wọ́n ń kórè, tí wàá dẹ̀ tún ṣáájú wọn, àwọn náà ò ní wá sẹ́yìn o. Ṣùgbọ́n possible, overtaking is allowed in life. Overtaking is allowed. Yes sir, èèyàn lè ti ga kó o dẹ̀ bá ẹni yẹn kó o dẹ̀ tún jù lọ. Ìyẹn ò sọ pé ẹni yẹn ò ní ga mọ́ o. Ẹnìkan ti sùn. Láwa èèyàn lè ti ga kí wọn náà dẹ̀ ga bá ẹni yẹn kó o dẹ̀ tún là á.
ìyẹn ò wá sọ pé nìyẹn ò ní ga mọ́ o. So ìwọ Ọlọ́run kan fún ọ ní grace láti la ẹni yẹn láti síwájú ẹ̀. So bí wàá bá ga number 1, má jí láàárọ̀ gbàdúrà pé kéèyàn ò jábọ́. Never you pray that your fellow human being should fall. Tó yẹ pé àdúrà rẹ ni kéèyàn ò jábọ́, ó lè ga. Mi ò ṣépè fún ọ o. Tó yẹ pé gbogbo àdúrà rẹ lójoojúmọ́ ni pé lágbájá bó ṣe ń ga inú ń bí mi. Lágbájá bó ṣe ń lọ sókè inú ń bí mi. Tí ará ilé rẹ bá ra mọ́tò, ó túmọ̀ sí pé wọn náà fẹ́ ra mọ́tò ni. When God buys a car for your neighbor, that means the kind of miracle is coming for you as well. If God bless your neighbor, that means you are perceiving the same blessing. Tọ́lọ́run bá ti bùkún ará ilé rẹ ọ̀gá, ìwọ là ń pàrókò rẹ̀ fún pé ìyanu ń bọ̀ lọ́dọ̀ tiẹ̀. Hallelujah. Wọ́n máa ń pòwe kan wá ní ikú tó pa ojúgbà ẹni. Kí náà ló ń ṣe fún ni? Ire tó ṣẹlẹ̀ sójúgbà ẹni náà. Tí ikú bá pojúgbà ẹni tó kòwe. Tí dààmú bá ṣe ikú pa ojúgbà ẹni ó pòwe. Tí ire bá ṣẹlẹ̀ sójúgbà ẹni náà. Òwe náà ló pa fẹ́mi náà pé tèmi ń bọ̀. Téèyàn kan bá kú lẹ́gbẹ̀ẹ́ lẹ́yìn ó ń sọ fún yín pé gbogbo èèyàn ló máa kú o. Béèyàn bá sì kọ́lé lẹ́gbẹ̀ẹ́ mi náà ó ń sọ fún mi pé èmi náà ó kọ́lé. So ire tó ṣẹlẹ̀ sí ará ilé mi náà ó ń bọ̀ lọ́dọ̀ tèmi náà. Ògo tó dìde fún ará ilé mi ó ń bọ̀ lọ́dọ̀ tèmi náà. Ayọ̀ tó ṣẹlẹ̀ sí ará ilé mi ó ń bọ̀ lọ́dọ̀ tèmi náà. Ẹnìkan ní gbàdúrà fóun. Mo rán àṣẹ sí yín níbi tẹ́ wà. Májẹ̀mú tó dì ọ́ tó sọ pé kò sí ìrìn àjò ògo fún ọ. Mo pa á ní àṣẹ, májẹ̀mú yẹn túwọ́ iṣẹ́ lára ẹ̀. Májẹ̀mú yẹn túwọ́ iṣẹ́ lára ẹ̀. So ẹni tó ń tulẹ̀ yóò lé àwọn tó ń kórè bá. Ìwọ ni mò ń bá wìsà. Ìwọ tó ń tulẹ̀ lọ́wọ́lọ́wọ́. Ìwọ tó ti bẹ̀rẹ̀ ìrìn àjò. Ìwọ tó ń tulẹ̀ lọ́wọ́lọ́wọ́. Àwọn kan ti ń yọ̀ ọ́ báyìí. Wọ́n ń fi ọ́ pa, wọ́n ní ìwọ tó mógo wáyé. Wọ́n ń bú ọ, wọ́n ń yọ̀ ọ́. Orin bàbá wa Sànní Adé ó ní ayé ń retí ẹlẹ́yà mi ò wọ́n retí ẹlẹ́yà. So wọ́n ń retí ẹlẹ́yà, ìwọ ló ń retí ògo. Ayé ń retí òfo, ìwọ ló ń retí ògo. Ayé ń retí yẹ̀yẹ́, ìwọ ló ń retí ayẹyẹ. Ayé ń retí ẹ̀sín, ìwọ ló ń retí ẹ̀rín. Ayé ń retí ẹkún, ìwọ ló ń retí ayọ̀. Ohun tí ayé ń retí nípa ẹ, wò ó sàmì kò ní ṣẹlẹ̀ sí ọ. Yorùbá Gbayì TV ẹ máa share ẹ kẹ́dẹ̀ máa subscribe síbẹ̀ toró gbayì púpọ̀.